Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́rú ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2025. Àkòrí: dídáàbòbò ọkàn rẹ kúrò nínú ọ̀tẹ̀. Ìwé orin ẹ̀ta ọ̀kan ẹ̀rin. Fún mi ní ìwà mímọ́ ìgbóná ọkàn. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí ibi tí owú ohun ìjà bá wà, níbẹ̀ ni rudurudu àti iṣẹ́ buburu gbogbo wà. Ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Bíbélì kíkà. Ìwé Númérì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ karùndínlógún. Àti Miriamu àti Aaroni sọ̀rọ̀ òdì sí Mose nítorí obìnrin ará Etiopia tí ó gbé ní ìyàwó, nítorí pé ó gbé obìnrin ará Etiopia kan ní ìyàwó. Wọ́n sì wí pé, nípa Mose nìkan ni Olúwa sọ̀rọ̀ bí? Kó wá ti pa wá sọ̀rọ̀ pẹ̀lú. Olúwa sì gbọ́. Ṣùgbọ́n ọkùnrin náà Mose ó ṣe ọlọ́kàn tútù ju gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀. Olúwa sì sọ fún Mose àti fún Aaroni àti fún Miriamu ní òjijì pé, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jáde wá sí àgọ́ àjọ. Àwọn mẹ́ta sì jáde. Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú ọ̀wọ̀n àwọsánmọ̀, ó sì dúró ní ẹnu ọ̀nà àgọ́ náà. Ó sì pe Aaroni àti Miriamu. Àwọn méjèèjì sì jáde wá. Ó sì wí pé, ẹ gbọ́ ọ̀rọ̀ mi nísinsìnyí. Bí wòlíì Olúwa bá ń bẹ nínú yín, èmi Olúwa yóò farahàn fún un ní ojú ìran, èmi ó sì bá a sọ̀rọ̀ ní ojú àlá. Mose ìránṣẹ́ mi kò rí bẹ́ẹ̀. Olóòótọ́ ni nínú gbogbo ilé mi. Òun lèmi bá sọ̀rọ̀ ní ẹnu kò ẹnu àti ní gbangba, kì í ṣe ní ọ̀rọ̀ tí ó ṣe òkùnkùn. Àpẹẹrẹ Olúwa lé òun sì rí. Ǹjẹ́ nítorí kílẹ̀ yín kò ṣe bẹ̀rù láti sọ̀rọ̀ òdì sí Mose ìránṣẹ́ mi? Ìbínú Olúwa sì ru sí wọn, ó sì lọ. Àwọsánmọ̀ sì lọ kúrò lórí àgọ́ náà. Sì kíyèsí, Miriamu di adẹ́tẹ̀, ó fún bí òjò dídì. Aaroni sì wo Miriamu, sì kíyèsí, ó di adẹ́tẹ̀. Aaroni sì wí fún Mose pé, yé Olúwa mi, èmi bẹ̀ ọ́, má ṣe ka ẹ̀ṣẹ̀ náà sí wa lọ́rùn, èyí tí a fi wèrè ṣe àti èyí tí àwa ti dẹ́ṣẹ̀. Èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí ó dàbí ẹni tí ó kú, ẹni tí ààbò ara rẹ̀ run tán nígbà tí ó ti inú ìyá rẹ̀ jáde. Mósè sì kígbe pe Olúwa wípé, Ọlọ́run, èmi bẹ̀ ọ́, mú un láradá nísinsìnyí. Olúwa sì wí fún Mósè pé, bí bàbá rẹ̀ tilẹ̀ tu itọ́ sí ní ojú, ǹjẹ́ ojú kì í bá tì í ní ijọ́ méje? Kí a ṣe mọ́ ẹ̀yìn ibùdó ní ọjọ́ méje. Lẹ́yìn èyí ni kí a gbà á sínú rẹ̀. A sì sé Miriamu mọ́ ẹ̀yìn ibùdó ní ijọ́ méje. Àwọn ènìyàn kò sì ṣí títí a fi gba Miriamu padà. Ẹ̀kọ́ láti Édẹ́nì sí Sinai àti sí aginjù. Ìwé mímọ́ fi hàn pé ìṣọ̀tẹ̀ kì í bẹ̀rẹ̀ pẹ̀lú ariwo, ṣùgbọ́n ní sísọ díẹ̀díẹ̀. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta, ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ràn pẹ̀lú ohùn kẹ́lẹ́kẹ́lẹ́. Nínú Ẹ́kísódù orí ìkejìléníọgbọ̀n, ó bẹ̀rẹ̀ pẹ̀lú àìní ìfaradà. Nínú ìwé Númérì orí ìkejìlá, ó bẹ̀rẹ̀ pẹ̀lú owú tí kò hàn sí gbangba àti ìbínú tí a ti fi pamọ́. Miriamu àti Aaroni bẹ̀rẹ̀ sí í sọ lòdì sí Mose, kì í ṣe nítorí àníyàn gidi, ṣùgbọ́n nítorí pé ìgbéraga ti wọ inú ọkàn wọn. Ìwé Númérì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejì. Gẹ́gẹ́ bí Ádámù àti Éfà ṣe fetí sí ejò àti bí Ísírẹ́lì ṣe fetí sí àìní ìfaradà wọn, bẹ́ẹ̀ ni Miriamu àti Aaroni fetí sí owú jíjẹ àti ìlara. Èyí kọ́ wa pé ṣíṣe àfiwé ara ẹni àti owú jẹ́ irúgbìn tí ó lè di ìṣọ̀tẹ̀ bí a kò bá fi sílẹ̀ fún Ọlọ́run. Gẹ́gẹ́ bí ó ti rí nínú ìwé Jẹ́nẹ́sísì àti ìwé Ẹ́kísódù, Ọlọ́run máa ń fẹ́ ṣí ohun tí ènìyàn bá fi pamọ́. Ádámù àti Éfà sá kiri nínú ọgbà láti bọ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ, Ísírẹ́lì fi ère ẹgbọrọ màálù bo àìṣe wọn. Ní báyìí, Miriamu sì fi ẹ̀dùn ọkàn rẹ̀ pamọ́ lábẹ́ ẹ̀sùn sí ìyàwó Mose. Ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn ènìyàn pátápátá. Ìdáhùn Ọlọ́run nínú ìwé Númérì orí ìkejìlá ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ ìkẹwàá fi hàn pé ó ka ẹ̀sùn tí ń bọ̀ láti inú ọkàn sí gan.
pàápàá jùlọ nígbà tí ó bá ń tú ìṣọ̀kan ká. Àrùn ẹ̀tẹ̀ tí Miriamu ní kì í ṣe ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan, ó tún jẹ́ ìfihàn ohun tí ó ti ń ṣẹlẹ̀ ní inú ọkàn rẹ̀ wá. Síbẹ̀, ohun pàtàkì tí a rí nínú ìwé Jẹ́nẹ́sísì títí dé Númérì ni ọ̀rọ̀ àánú tí a tún rí lónìí. Lẹ́yìn ìṣubú, Ọlọ́run wọ Ádámù àti Éfà ní aṣọ. Lẹ́yìn ìbọ̀rìṣà Ísírẹ́lì, Ọlọ́run fetí sí àdúrà Mósè. Ní báyìí nínú ìwé Númérì orí 12, Mósè tún gbàdúrà pé, Ọlọ́run, èmi bẹ̀ ọ́, mú un lára dá nísinsìnyí. Mósè fi ọkàn Kristi hàn, ẹni tí ó ń gbàdúrà fún àwọn tí ó ṣe búburú sí i. Miriamu gba ìtọ́ni àti àánú. Ẹ̀kọ́ tó wà níbí ni pé ká máa gbàdúrà fún àwọn ènìyàn, àní fún àwọn tí ó ṣe ibi sí wa, dípò kí a máa di ìkórìíra mọ́nú, ṣùgbọ́n kí a máa wòsàn, kí a gbàdúrà fún ìmúpadàbọ̀ sí ipò, kì í ṣe ìpànìyàn, kí a wà ní ìṣọ̀kan, kì í ṣe àṣeyọrí lórí ẹlòmíràn, kí ìwà wa máa fi Kristi hàn ju àwọn ẹ̀mí ìmọ̀lára wa lọ. Ẹ̀kọ́ àmúrelé: máa ṣìpẹ̀ fún àwọn mìíràn, pàápàá pẹ̀lú àwọn tí ó ṣe ibi sí ọ. Àdúrà: Olúwa, wẹ ọkàn mi mọ́ kúrò nínú owú jíjẹ, ìgbéraga àti gbogbo ìwà tí ó farapamọ́ tí ń yọ mí kúrò ní ìfẹ́ rẹ. Olúwa, ní ìgbà tí ìwọ bá fi ìkọ̀kọ̀ mi hàn, fún mi ní ìrẹ̀lẹ̀ láti ronúpìwàdà àti oore ọ̀fẹ́ láti gba ìtọ́ni. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.